ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn àti àwọn haúsá wọ́n kọjú ìjà síra wọn. ọ̀pọ̀ farapa yánnayànna nígbà tí ìró ìbọn ń dún lákọlákọ ní ìlú Adó Èkìtì. rògbòdìyàn ti bẹ́ sílẹ̀ báyìí o nílùú Adó Èkìtì lásìkò tí àwọn oníṣòwò kan tí wọ́n jẹ́ ẹ̀yà haúsá pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn títí ìpínlẹ̀ Èkìtì wọ́n kọjú ìbọn dára wọn, ìró ìbọn sì ń dún lákọlákọ. ìròyìn ní nínú ọjà kan tí wọ́n ti ń ná ọjà ni ó ṣokùnfà ìjà ọ̀hún, tí ìjà ọ̀hún sì lágbára, ọ̀pọ̀ farapa nínú ìṣẹ̀lẹ̀ náà. ọjà náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Atikanka. wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkìtì ló sọ wípé kí àwọn ọlọ́jà tí wọ́n jẹ́ ẹ̀yà haúsá àti àwọn ẹ̀yà míì kí wọ́n kó ọjà wọn kúrò nínú ọjà Atikanka lọ sí ọjà Agric tó wà ní Ọlọ́pẹ. gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, wọ́n yìnbọn pa ọ̀kan lára àwọn oníṣòwò ọ̀hún nígbà tí púpọ̀ nínú àwọn òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn sì farapa yánnayànna tí wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. ṣáájú ni ìjọba ìpínlẹ̀ Èkìtì ti kọ́kọ́ gbìyànjú láti kó àwọn oníṣòwò náà kúrò nínú ọjà Atikanka, èyí tí ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ wípé àwọn ọ̀daràn wọ́n ń gbé inú ọjà ọ̀hún láti fi ṣiṣẹ́ láabi, wípé àwọn kan wọ́n sì tún ń ta oògùn olóró nínú ọjà yìí. ìdí rèé tí wọ́n fi sọ wípé wọ́n dá ọjà Agric kalẹ̀ láti kó àwọn ọlọ́jà lọ sí ibi ọjà Agric ọ̀hún. ẹnìkan tí kò fẹ́ kí á fi orúkọ òun léde ó sọ fún àwọn akọ̀ròyìn wípé lákọlákọ ni ìró ìbọn ń dún láti ọ̀dọ̀ àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn àti ọ̀dọ̀ àwọn haúsá ọ̀hún, èyí tó sì mú kí àwọn oníṣòwò míì tilẹ̀kùn wọn ní ọ̀sán gangan tí wọ́n sì gba ilé wọn lọ. àmọ́ ṣá o, àwọn ikọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ Rape Response Square àwọn ni wọ́n paná aáwọ̀ ọ̀hún pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá ní rògbòdìyàn ọ̀hún ló ṣe wá sí òpin. olórí àwọn haúsá tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Abdul Yusuf, ó sọ báyìí wípé díẹ̀ ló kù kí ẹ̀mí òun lọ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yusuf ó di ẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà ru àwọn haúsá tí wọ́n kọ̀ láti má kúrò nínú ọjà tí ìjọba pa láṣẹ wípé kí wọ́n kúrò. àmọ́ o, alága ìjọba ìbílẹ̀ Adó Bọ̀sún Òṣàlómì ó ti sọ báyìí wípé àwọn ti bẹ̀rẹ̀ ìfikùnlukùn àti ìjíròrò pẹ̀lú àwọn haúsá tí ọ̀rọ̀ náà kàn bí àlàáfíà yóò ṣe padà sí agbègbè wọn. Òṣàlómì ó tẹnumọ́ wípé ọjà Atikanka ti di ibùdó àwọn ọ̀daràn, ìjọba sì ti pàṣẹ wípé kí wọ́n kúrò nínú ọjà yìí, ṣùgbọ́n ìjọba kò ní lajú rẹ̀ sílẹ̀ kí tàlùbọ́ kó wọ̀ ọ́. ìdí rèé tí ìjọba ìpínlẹ̀ Èkìtì ṣe pàṣẹ wípé kí wọ́n kó ẹrù káàsà wọn kúrò nínú ọjà Atikanka, ṣùgbọ́n àwọn haúsá yìí wọ́n kọ̀. ṣùgbọ́n o, àlàáfíà ti padà sí agbègbè òun báyìí. bí wọ́n bá ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ bá wa subscribe. ire o.